Hello everyone, welcome to Toyeen Talks. Thank you from Toyeen Talks. What tó bá yẹ pé òun ló kọ́rù shopping mall yẹn kò mà ní jẹ́ kí president Tinubu rìn tó bá jẹ́ pé òun ló láǹfààní àti kọ́ shopping mall yẹn tó bá yẹ pé òun ló láǹfààní àti ra ilé tó bá jẹ́ pé òun ló ní àǹfààní àti ra irú revo yẹn kò mà ní jẹ́ kí anybody lè sọ̀rọ̀ tó bá jàjà travel tó lọ gba owó bitcoin ẹ̀ ní Turkey ẹ máa gbọ́ she cannot travel èmi ló ń bá wí yẹn o she cannot go anywhere she can ṣe video Mr. Lawal tí mo post ní ọjọ́ kí lorúkọ ẹ̀ yẹn ibi tá ti ṣe gẹ́gẹ́ ṣe Nàìjíríà ni ṣe Nàìjíríà ni àbí you think I will come out and be showing no level tí mo dé tí n bá ṣe nǹkan leni tó bá jẹ́ ọdún kan ló tó wù mí tó bá pé ọdún mẹ́wàá in fact except nǹkan tó bá jẹ́ wípé ńjọ́ tó ń sọ pé òun ṣe gbóhùn ṣàwò tí gbogbo yín rí mi pẹ̀lú revo òun kan náà ló ń pariwo hey why are you working with escort why are you shaking kan ló ń ṣorí burúkú kiri àwọn ọlọ́pàá tó gbé lọ sílé DJ Tamisida mo ń béèrè ìwọ tó ní standby oddly ìwọ tó ní stand ó rí pé ìgbà tá a dé Bangladesh tán ó rí oddly àti mọ́tò tán wá fi gbé mi wọ́n fi wheelchair lọ tọ́jú wọ sábẹ́ staircase nínà abẹ́ staircase náà kọ́ náà lọ fi wheelchair tọ́jú ẹ̀ sí wọ́n fi wheelchair lọ tọ́jú ẹ̀ sábẹ́ staircase nínà ìyálà ìyá ẹ̀ tó bá rí mi lórí ọ̀kadà mi kì í ṣẹgbẹ́ ìyá ẹ̀ no ramification kó o rí mi nínú márúwá mi ò kì í ṣẹgbẹ́ ìyálà ìyá ẹ̀ ṣẹpẹtẹ́rì are you hearing ṣé you understand o gbọ́ ni mi ò ń ṣẹgbẹ́ èmi ìwọ ò ní standby oddly now ṣó bọ́fẹ̀ dé ni kò bọ́fẹ̀ dé lẹ́yìn tó kúrò ní Bangladesh ibi tó ń lọ lánàá o rẹ́ǹtì mọ́tò ni ta ló fẹ́ show off fún ta ni ta ló nítọ̀hún tó fẹ́ show off ta ni kó tó bẹ̀rẹ̀ show off lórí kan nìyí jẹ́ ká tiẹ̀ rí ẹ pẹ̀lú àwọn irinṣẹ́ kan jẹ́ ká máa rí ẹ pẹ̀lú àwọn irinṣẹ́ ọrùn ọwọ́ kọ́kọ́ bẹ̀ látòrí ring jẹ́ ká máa rí àwọn iṣẹ́ ọrùn ọwọ́ ẹ jẹ́ ká máa rí àwọn iṣẹ́ ọrùn ẹ jẹ́ ká tiẹ̀ máa rí jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rí àwọn aṣọ gidi lọ́rùn ẹ ìwọ tiẹ̀ rọjú kó máa rán pa márùn inferiority complex àti brokenness ló mú ẹ máa rán pa kan àbọ̀ I am telling you women are more beautiful in Ro and Buba than any other styles yeah inferiority complex àti brokenness ló mú ẹ rán pa kan àbọ̀ complex ni we look ìwọ náà wo ṣe yìí irú àti bùbá ni ìwọ náà wá wò ṣe yìí ń bọ̀ wo ṣe yìí ń bọ̀ ṣe ìdànà okay mo ń bọ̀ ẹ má bínú ẹ̀yin tèmi mo ń bọ̀ ẹ má bínú ìwọ náà wo ṣe yìí wo kọlu ẹ̀ dáadáa mi ṣẹgbẹ́ ìyálà ìyá ẹ̀ tí kinní mi kan bá wọ níkà mo mẹgbẹ́ ẹni tí mo ń ṣe because I don't show off or I don't tag
things that I wear or that I use. Because I'm a businesswoman. Because I'm a businesswoman. A businesswoman, we don't hold cash. We don't have cash. We invest. We invest instantly. We invest. Investment in Lawanche. So I don't, because I don't brag. I only do my business. Emi mo ntaja to find you. After that, emi ò rí ẹ. Ìjọ́ tí wọ́n ti rìn òhò. Ó rí kí n sọ pé mo fẹ́ dàbí ìwọ, pé mo fẹ́ rìn òhò. No now. Ìgbà tí wọ́n rìn òhò tó ń rán pakun àbọ̀. Èmi ń rán 5 years tán ni. Torí wọn ò yá mi. Máa sórí ara ẹ̀ wọ ọmọ yìí. Sórí ò pé ni. Ṣé orí ẹ ò pé ni? Wò. Wá wílé. Style. My fabric speaks. Simple styles. My fabric speaks. Lọ́wọ́ level àwọn tó máa ń lo aṣọ. It's not about going nude. At what age? Simple styles. My fabric will do the speaking. Is my lọ bẹ̀rẹ̀ látorí fabric. Orí ò pé. Orí yẹ ẹ bàjẹ́. Pé àwọn tọ́ílẹ̀tì ti premium ni wọ́n ń pè ní. Orí ẹ̀ ò pé. Orí ìyẹ́ ò pé rárá. Orí lọ́mọ ilé ìṣà. Ó yá ẹ̀ náà. Ṣé òun fọ́ ni ṣẹpẹtẹrì? Ó yá ẹ̀. Ṣẹpẹtẹrì yá ẹ̀. Ìwọ tó lọ́pọlọ. Ìwọ tó rí òpè, ìwọ tó jẹ́ wípé alákìísà ni ẹ́. Ìwọ tó lọ́pọ̀, ìwọ copy alákìísà ni ẹ́. That is why enviness ti cover ojú ẹ̀. Enviness ó ti cover àkísà. Ẹ̀mí àkísà tó wà lára ẹ̀ ló jẹ́ kí enviness kókó. Enviness ló mú ẹ máa rub shoulder pẹ̀lú àwọn tó lè ra ẹ pàjẹ́ enviness. Ṣé ká fi yín sí speaker ni? Sá? Okay. Ẹ ṣé. Bí mo ṣe máa ń gbọ́kadà kiri nìyẹn. Bí ṣe máa ń hustle kiri nìyẹn. Bí ṣe máa ń faṣọ bojú ṣiṣẹ́ kiri nìyẹn. Torí mo mowó ná. That is why I work for my coins. Gbogbo àwọn ìyá wa tó ń ṣiṣẹ́ bí báyìí. Mo máa ń sọ fún yín tó bá ń ṣiṣẹ́ tó bá tọ́jú ara ẹ kó pè mí kó ra oil kó tọ́jú skin ẹ. Àwọn tí ò ṣiṣẹ́ tó ẹ wọ́n á bú ẹ. Mo máa ń sọ fún gbogbo yín tẹ́ ń ṣiṣẹ́. In as much you work like a slave, you deserve to enjoy like a queen. I used to tell you this, and I will continue to tell you. Tó bá jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì ló ń ṣe, ìwọ náà lè máa fowó ẹ lọ máa coins tó bá rí kó lọ máa fi bẹ́ sáwọn tó ju ẹ lọ. But when you work like you work like a slave. My sister, take good care of your skin.
wear good clothes. You go to party or not, wear best of the best. You don't understand? Don't copy anybody. Don't think of becoming anybody. Be you. Don't rub shoulder with anybody. Tó bá jẹ́ pé mo busy mo rub shoulder pẹ̀lú gist lover. Ọ̀tá mi ò bá máa waste away. Èmi náà máa wò pé wọ́n ti ń ya gbá, èmi náà fẹ́ yà. Wọ́n ti ń ya sinimá, èmi náà fẹ́ yà. Oníkálùkù wa a máa glow in different ways. Ọlọ́run máa gbàdúrà wa in different ways. Torí Lizzie, ìgbà tí mo ń ta àbáyà tó ń gbé ogun gbogbo àwọn tó tàbáyà àwọn dà. Èmi tí gbogbo gang up lé lórí èmi rè. Don't try to be like anybody. Òun mo ṣe gbà ládùúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́. Pàápàá ẹ̀yin tẹ́ wà lókè òkun, tẹ́ ń ṣiṣẹ́ nínú òtútù. Ẹ kéré oko délé. Lágbára àwọn tó nílé ayé, ẹ kéré oko délé. Lágbára àwọn tí Ọlọ́run gbé ayé fún, ẹ kéré oko délé. Ṣé wá wọ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ará lóyìnbó máa ń rò pa àwọn làwọn sọ́fà irọ́ ni o. Tọ́n bá kọ́kọ́ bọ́ sí bus stop, tọ́n fẹ́ gán mọ́tò. Pàápàá jùlọ tó bá gbé mọ́tò sílé, èmi á máa gbé mọ́tò sílé gán mọ́tò nù bí arúti ń gbà mí tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ pé Lizzie Anjorrin ni. Èmi á máa gọ̀kadà ń gbà mí bí n bá fẹ́ lọ deliver tí mo dẹ̀ máa ṣe fittings. Èmi á máa gbọ́kadà ń gbà mí. Èmi á máa gbé márúwá ń gbà mí. Èmi á máa gbé bí arúti ń gbà mí. Tẹ́ẹ̀tì ẹ̀ ní mọ̀ pé mi ni mo kọjá lára yín. Ṣé wá rí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà Nàìjíríà tẹ́ ń ṣàdúrà fún mi tẹ́ dẹ̀ ń ṣiṣẹ́. Àdúrà yín á gbà láàárọ̀, àdúrà yín á gbà lọ́sàn, àdúrà yín á gbà lálẹ́, àdúrà yín á gbà lórí àwọn ọmọ yín. Gbogbo ọmọ tọ́lọ́run fún yín, ẹ̀yin ìyá tẹ́ ń ṣàdúrà fún mi, àtẹ̀yin tẹ́ ń bá mi rajà, gbogbo ọmọ tọ́lọ́run fún yín. Kàkà kí wọ́n pàdé ẹ̀dá bí ìṣẹ̀pẹ̀tẹ̀ gist lover, Ọlọ́run á fi ẹ̀mí irú ẹ̀dá bí ìṣẹ̀pẹ̀tẹ̀ gist lover á fi ṣe ètùtù gbéga fún àwọn ọmọ yín. Bọ́lọ́run ṣe fi ẹ̀mí àti ìwáyé ìṣẹ̀pẹ̀tẹ̀rì bọ́lọ́run ṣe fi ṣe ètùtù fún ìgbéga mi. Gbogbo ẹ̀dá tó bá fẹ́ gbé ọmọ yín bọ́lẹ̀, tó fẹ́ rí ọmọ yín bọ́, ẹ̀yin ìyá tẹ́ ń bá mi rajà ní o, tẹ́ dẹ̀ ń ṣàdúrà fún mi. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ dúró tì mí, ẹ̀yin abiyamọ, màmá ọba ńlá, thank you ma. Ìyá ẹ̀ ó fún mi ní Mother Street ní ṣá. Ìyá ọba ńlá wọ́n wá gbé mi jáde ní Bangladesh lálẹ́. Wọ́n ra yogurt, wọ́n ra ice cream, wọ́n ra sweet. Tẹ́ bá rí bí ìyá ọba ńlá ṣe mí, wọ́n ṣe mí bí baby bí ìgbà tó mọ́ ọmọ wọn jáde. In fact, wáyé pé mo mọ̀ ní gbogbo ò bá kóra wa lọ ni. Àwọn ìyá kan bẹ́ẹ̀ mama Cassette, àǹtí Olúṣọlá, mọ́mí Olúṣọlá Yusuf, mọ́mí Adébímpé, ẹ̀yin ìyá alálùbáríkà tẹ́ ẹ dúró pé Lizzie ò ní ṣubú sẹ̀. Mo lọ́mọ yín ò ní ṣubú. Mo ní gbogbo ẹ̀dá tó bá fẹ́ gbé ọmọ yín ṣubú, ẹ̀dá irú ẹ̀dá bẹ́ẹ̀ tó fẹ́ gbé ọmọ yín ṣubú, á palẹ̀ mú ẹ̀mí irú ẹ̀dá bẹ́ẹ̀ á fi ṣètùtù fún ìgbéga àwọn ọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà, ilé alákàn kì í gbẹ, àpò yín ò ní gbẹ fowó. Lókè lókè làwọn ọmọ yín máa lọ. Tó bá tásìkò tẹ́ fẹ́ jẹun ọmọ, àwọn ọmọ yín ò ní pàdé lénìní bí ìṣẹ̀pẹ̀tẹ̀rì ti gbẹ gist lover àtàwọn olórí burúkú tọ́jọ́ ń ṣiṣẹ́ aburú yìí. Ẹ sá fún wọn o, ẹ ṣọ́ra fún wọn. Gbogbo ẹ̀dá tí ò lè ṣiṣẹ́ tó fẹ́ máa bá ọmọ ṣiṣẹ́ dupò, ẹ sá fún wọn. Sórí kankan tán lè ṣe. Torí pé tí wọ́n bá rí ọmọ ṣiṣẹ́ já lulẹ̀, ọjọ́ tí wọ́n bá fẹ́ dìde wọ́n á já ẹ lulẹ̀. Ìdí tó ṣe yẹ kó o sá fún wọn nìyẹn. Tó bá ti rẹ́dà tí ò lè ṣiṣẹ́ tó jẹ́ ọ̀lẹ àtòbò jẹun bí ìṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover, tó rí nínú ayé pé àwọn tó lè rápá jẹ ló ń bá du ipò, sá fún. Torí ẹnájì tó ń lò yẹ, ọjọ́ tó bá rí epo fẹ́ dìde á lò fún ẹ. Òun lẹ fi rí pé ìgbà tó tó àsìkò tí Gbádé wọ̀lú tó fẹ́ jèrè iṣẹ́ gbogbo iṣẹ́ dáadáa tó ti ṣe, kí ni gist lover ṣe? Ó bẹ̀rẹ̀ sí ní blog ẹ̀.
instrument tó fi ń já àwọn èèyàn bọ́ ó bẹ̀rẹ̀ sí ní lò fún Gbádéwọ̀lú orí ìyá àti bàbá Gbádéwọ̀lú ni ò jábọ́ o gbogbo Odùduwà tó gbé sókè tí wọ́n sọ dé èèyàn ọjọ́ tí wọ́n ní ìdí ẹ̀ mọ́ọ̀sì ó já wọn bọ́ ni o Ọlọ́run àti Odùduwà ni ò já Yorùbá bọ́ o àwọn tó jó òjíṣẹ́ Ọlọ́run ó bá wọn jẹ́ ó bá wọn mu wọ́n enjoy 10 sọ́ọ̀mù 40 sọ́ọ̀mù nígbà tó rí pé àwọn ẹni yẹn fẹ́ gòkè ọlà ó já wọn bọ́ ni ọpẹ́lọpẹ́ ìyàwó ilé wọn tó ń dúró òun jẹ́rìí ọkọ òun sẹ́ ọkọ òun lè ṣerú nǹkan báyìí so tó bá jọkùnrin àbóbìnrin tó ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn blackmailers yìí ọjọ́ tí wọn ò bá ríṣẹ́ ará àtàṣe wọ́n máa wá fàbọ̀ lé ẹ lórí wọ́n máa fàbọ̀ lé ẹ lórí Ọlọ́run á dẹ̀ fi ẹ̀mí ẹ̀ lé wọn lọ́wọ́ torí pé oríṣẹ́ tó ń ṣe òun ló ṣẹlẹ̀ sí bàbá Ìgbò ẹ gbọ́ mi ẹ wo previous show tí mo ṣe irinṣẹ́ gist lover ó ní ẹ má bully Lizzie but ó ti gbéṣẹ́ lọ fún wọn kí ló padà ṣe ó padà dára wọn ṣọ́ba tèmi jẹ́ ṣọ́ba tí Mr. Lawal jẹ́ no irinṣẹ́ wọn náà padà bá tiẹ̀ jẹ́ so ẹ jẹ́ kí story ẹ kò má máa gbọ́ ẹ jẹ́ kó serve as a lesson má bá Ọlọ́run gan sọ nínú Bíbélì àti Quran ó ní má bá wọn jókòó ní péjọpọ̀ ìjókòó ìbàjẹ́ Ọlọ́run fi bú nínú Bible fi bú nínú Quran ó fi bú nínú ìṣẹ̀ṣe ibi tó bá rí pọ́n ti ń sọ̀rọ̀ ìgbéga ẹni tó ga ibẹ̀ ni kò jẹ́ kó ti bá ẹ kó o lè bá ga ọjọ́ tí gíga bá dé bá ẹ kó má bàa já ẹ ṣubú tó bá wà nípéjọpọ̀ àwọn tó ń já ẹni gíga bọ́ ọjọ́ tí ìgbéga bá dé bá ẹ gbèsè ni ó máa san tẹ́ bá wo Ṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover àwọn instrumenti tó lò fúnrú àwa ẹ̀ ní some years ago kí ló ń fa àwọn instrumenti yẹn ṣe lénìí ó ń fi wọ́n gbá the same game tó ṣe fún wa ní some years back ẹni tó bá ní brain nìkan ló lè mọ̀ ẹ rí pé ó ń sáré ó fẹ́ gbé former material ẹ̀ wá ó fẹ́ gbé ẹ rí pé gbogbo ọ̀nà ló fi ń sáré ó fẹ́ gbé former material yẹn padà wá àmọ́ aṣọ òbọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rí òwò ọjà torí bá a ṣe gbọ́ lé ọkọ la ṣe gbọ́ nílé àlè ibi tí màá pa wà ni màá là wà ẹ rí ibẹ̀ lẹ ti máa mọ̀ pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover òun ẹni àṣà fún ni ẹ gbé àṣírí yín lọ bá nínú DM á dẹ̀ palẹ̀ mọ́ àṣírí yín á gbé fọ́lọ́rọ̀ á ní kọ́lọ́rọ̀ mówó wá ẹ̀yin ò kúkú mọ̀ pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì lẹ ń bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover lẹ ń DM gbogbo àwọn tó ṣe fídíò tó ń send voice note sí nígbà ọ̀rọ̀ irinṣẹ́ tó jẹ́ onítíátà gbogbo evidences wọ́n wà lọ́wọ́ mi gbogbo ṣe rí gbogbo bọ́yẹ tòrò yẹn bọ́yẹ kó wọn lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn àṣírí wọn wà lọ́wọ́ mi ẹ rí wípé Ṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover òun náà máa send voice note sí ọ̀tọ̀ ní péjì tó máa lọ fi dáhùn ibi làwọn èmi àti yóò kú o tá à ní kú láéláyé o tó ń rọ ní cocaine o ǹjẹ́ ẹ rí kó gbé sí gist lover kò ní bá wọn gbé síbẹ̀ ó mọ ohun tó ń ṣe àwọn ẹ lọ wo àwọn pages wọ́n pè kan ní wọ́n pa àwọn pages kan tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀ ó máa lọ ń pọ̀fọ̀ ń bẹ̀ ni àwa ní evidence lọ́wọ́ any pages tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀ ó máa ń pọ̀fọ̀ ń bẹ̀ ọ̀fọ̀ gidi ṣé mo purọ́ àmọ́ ọmọ ọlọ́mọ blọ́ọ̀gì lórí gist lover ó mọ àwọn àtọmọ kókó àtọmọ òjọ́ ó mọ wọn blọ́ọ̀gì ọjọ́ tó ti dojúkọ pásítọ̀ yẹn tó ti yá láṣọ ọjọ́ tí pásítọ̀ yẹn ti dojú ìjà kọ ẹ ọjọ́ ẹ ló ti tán Ṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover ọjọ́ ẹ ló ti tán ọjọ́ ẹ ló ti tán ẹni tó jẹ́ pé ọdún kìíní àlè ọdún kejì àlè ọdún kẹta àlè
àwọn náà kọ́kọ́ gbé wa lọ station tí ò ń ṣe kínní tí ò ń ṣe márùn tí ò ń ṣe mẹ́wàá ó wá ń sọ fún wa ní 2014 ṣé bẹ́ẹ̀ gbọ́ ohun tó ń sọ wá jẹ́yún ẹni ṣù o ṣe pẹ̀tẹ́rì wá jẹ́yún ẹni ṣù ẹ jẹ́ ń gbọ́ kínní. ẹ má gbàgbé pé ṣẹpẹtẹrì Gistlover ló sọ fún wa pé irinṣẹ́ òun ti free tó bá dọ̀la mi ò fẹ́ gbọ́ o a máa rán ẹ létí o tó bá tún ti dọ̀la kò yẹ àbí tó bá dọ̀túnla àbí tó bá dijọ́ mẹ́rin àbí tó bá ti wá ní wípé o ò gbọ́dọ̀ fọmọ ọlọ́mọ gba donation bí o ò gbọ́dọ̀ fọmọ ọlọ́mọ gba donations níbi tá a wà no more donation lọ wá ṣẹ̀ṣẹ̀ ìwọ ló bà kéèsì ọmọ yẹn jẹ́ ìwọ ló bà yí ọmọ yẹn jẹ́ ọmọ yẹn ó dẹ̀ rí pé aburú yẹn ń bọ̀ ọmọ yẹn dìdí bẹ́ẹ̀ ní wọkàn òun kan ẹ má búlì lágbájá ẹ má búlì tẹ̀mẹ̀dò àmọ́ donations tí wọ́n fẹ́ gbà àti Facebook tẹ́ fẹ́ gba monetization kò jẹ́ kẹ́ ẹ lè gbọ́ràn so guys we shall continue the analysis tomorrow tó máa gbá ski ẹ má gbàgbé ẹ order fún oil yín tó o bá ń ṣiṣẹ́ tó o bá tọ́jú ara ẹ àwọn ọmọ ìyá fìṣẹ́ bú ẹ irú àwọn ọmọ yìí wà níbi iṣẹ́ tiẹ̀ náà wọ́n wà nílé ọkọ ẹ̀ wọ́n wà nírìn àjò ẹ̀ wọ́n wà nú ẹbí wọ́n wà nú ọ̀rẹ́ ẹ̀ kò sí bó ṣe lè fún wọn lówó tó kò sóore tó lè ṣe fún wọn tán kò sí róore tó lè ṣe fún wọn wọ́n máa padà fìṣẹ́ bú ẹ tọ́jú ara ẹ take care of yourself I've told you imagine tó bá jẹ́ pé mi ò tọ́jú ara mi at the right time ẹ wo bí a ṣe èrè olè ọ̀lẹ́ àtòbò jẹun blackmailer yìí ẹ wo bó ṣe máa fi mí pa ẹ wo bó ṣe máa fi mí pa ọlọ́run ló ní kémi náà láwọn rìsíptì tí mo fi náà kìyà ẹ̀ tí mo fi ré yẹ̀ sínú kòtò báyìí you see when you buy good clothes pè mí kó o raṣọ tó o báyìí tí ìlówó tán máa dá díẹ̀díẹ̀ ra ọ́ìlì ra la favour tọ́jú ara ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnu amount I've told you o lè máa dáwó tó bá fẹ́ ṣe birthday dáwó raṣọ mẹ́rin ra márùn-ún ìdí ni pé àwọn òṣìṣẹ́ tẹjọ́ ń ṣiṣẹ́ níbì kan náà wọ́n máa padà fòṣì bú ẹ wọ́n máa padà fàwọ ẹ bú ẹ tó bá ń ṣiṣẹ́ tí gbogbo owó ẹ bá dúdú pè mí tẹ́sẹ̀ ẹ bá dúdú pè mí tó bá ní dark spot pè mí tára ẹ bá bàjẹ́ pè mí mo ní solution àríkẹ́ á bá yín sọ̀rọ̀ moment tẹ́ bá ti sanwó màá bá yín sọ̀rọ̀ tẹ́ bá ní anything explain it fún mi as my customer your winning is my winning as my customer your winning is my winning bá olóríire dòwò pọ̀ bá ẹgbẹ́ aláṣọ dòwò pọ̀ má bẹ̀gbẹ́ alákìísà dòwò pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú any amount oríire ò kí fẹ́ kán ṣeun 2019 nígbà tí wọ́n gbọ́ pé Lizzie ralé tí wọ́n bẹ̀rẹ̀ ogun yìí ẹ̀gbọ́n ẹ play me around ẹ̀gbọ́n ẹ lo material fún mi the same concept náà gbé wá but mo dákẹ́ because ọwọ́ mi ò tí ì tẹ̀kù dà today I can face them tó rọ́wọ́ mi ti tẹ̀kù dà mi ò dẹ̀ relent mo sì ń ṣiṣẹ́ mo dẹ̀ sì ń ṣe kí ni mo sì ń win mọ́mí Olúṣọlá Yusuf ẹ káàbọ̀ sórí ètò mi Adébímpé ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí orí kan body poverty àjíkú ń sunkún ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó sọ ó ní ẹ rí pé aburú tó ń ṣẹlẹ̀ sí wọn náà fi ń búyàn ẹ̀yin ò mọ̀ ń gbà yẹn fúnra wọn ti mọ̀ gbogbo orí burúkú tó ń ṣe ẹgbọ́n tó sọ wípé ìjọ tó yé kinní kan wọn ò lè show nǹkan kan off ẹ wo ohun tó ń sọ blackmailers ni wọ́n stop listening to them